Oh God. Àdàgbà. Ẹ̀rọ̀sà. Àtàfún. Àmísà. Ọ̀rẹ́ àmúgbà. Àmísà. Jẹ́kọ̀rọ̀. Àmì. Lórí iṣẹ́ rẹ̀, ayé ò ní pọ̀ mọ́. Àmísà. Ò ní sọmọ mi. Àmísà. Ò ní sọyà mi. Àmísà. Gbogbo ayé ò nílò fún Àmì. Ó máa mọ̀ ṣe. Àmì. Mo bèrè ọgbọ́n àti ìmọ̀ fún ẹ lágbára ilé Ọlọ́run ṣe fún ẹ. Àmísà. Ó ṣe rere. Àmísà. Mo ní kórí fún ẹ kórí bẹ́ẹ̀ mi náà. Àmì. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Yes sir. Gbogbo wọn tó ń lọ sókè Ọlọ́run lè wọ́n. Àmísà. Àmì. Àmì ẹ ṣé gan fún ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin tí a jọ wà nínú Kingston Media Group. Bàbá wa Rótìmí Ọmọ́táyọ̀, popularly known as Oh God, tí ẹ ti ń gbóhùn wọn nínú platform yẹn, àwọn rèé o. Wọ́n ní iwájú ló ṣíwájú tí pàpọ̀ tẹ̀lé. Àwọn yìí ni abàtẹ́rọ̀gọ̀dì tó dá ọkọ̀ dúró de ọlọ́sìnsìn. Tẹ̀ bá ń gbọ́ mọ́tàgbà mọ́lẹ̀. Kékeré láti wà lọ́wọ́ wọn títí táwọn náà tó fi di ẹni tó dàgbà báyìí. Wọ́n àdẹ fíjọ́ kan, wọ́n fi mí lẹ̀ rí. Ìfẹ́ yìí Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ gbé sí wọn lọ́kàn. Wọ́n ṣà ń fẹ́ kí n jẹ́ èèyàn kí n ga láyé. Kódà 2011 mo ti sọ̀rọ̀ ẹ sínú gúrùpù rí tí mo fẹ́ ṣe kánsílọ̀ ṣe ẹran ti sá ẹ lè gbàgbé. Ó ní ọmọ tẹ́ bá mi train electrical installation níṣẹ́ tiwọn. Wọ́n ń gbaṣẹ́ lọ́wọ́ government Ondo state ọmọ Ondo state ni wọ́n but Ọ̀yọ́ state ni wọ́n ń gbé tán bẹ́ẹ̀sì sí. Àtọ̀yọ́ state o àtòǹdó àti Lagos o kò síbi tí wọ́n ti lè gbaṣẹ́ tó bá ti di iṣẹ́ pé ká fa iná sílé kò sí bí ilé náà ṣe lè tóbi tó tàbí ká rí òpó ilé epo airport. wàá sọ ọmọọṣẹ́ ni àwọn ọkọṣẹ́ mọ́. àwọn ṣe mọ̀ pé ìyẹn ni programu mi ajé ló dalé lórí ní agbára lọ́wọ́ Ọlọ́run tí ètò yẹn bá tún ti padà dé ẹ máa padà fún wa ní support. Àìmọye ọmọ ló fẹ́ kọ tó jẹ́ pé ẹ̀yin náà mọ̀ ìdí nìyẹn tẹ́ fi fún mi ní slot àwọn ọmọ kan gbà yẹn pé tí wọ́n bá lè fún mi ní tíkẹ́ẹ̀tì councillorship gbà yẹn iye ọmọ báyìí lè máa kọ́ ń ṣẹ́. máa kọ́ ọmọ mẹ́wàá. mọ́mì wa náà Bísírọ́dà ìyàwó wọn tailoring níṣẹ́ tiwọn ṣe mọ̀ pé àwọn náà bá mi kọ́ àwọn ọmọ níṣẹ́ free of charge láì gba kọ́bọ̀ torí bátàgbà mọ́lẹ̀ bàbá aṣọ yìí ò níyà support yẹn ẹ sì tún máa fún wa o nítorí pé ètò mi ń padà bọ̀ lórí rédíò ní Nàìjíríà pàápàá jùlọ ń bàdàn bí tẹ́ bá ti wá fún wa ní support yẹn àti orílẹ̀-èdè Benin Republic tí mo ti wá àti bíi náà ní Nàìjíríà gbogbo àwọn ọmọ tá a bá rí wípé apá òbí wọn ò kan tó wà nílẹ̀ bàbá yẹn ràn wá lọ́wọ́ torí pé àwọn ní ògo wa ọ̀la ẹ ṣe gan ni mo dúpẹ́ mo gbé ìkíni ẹ̀lẹ́mẹ̀ọ́ wá sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi bàbá mi mẹ́ńtọ̀ mi aláwòkọ́ṣe Rótìmí Ọmọ́táyọ̀ Fálékúlọ tí gbogbo ayé mọ̀ sí Oh God àwọn rèé bàbá yẹn ṣe gan ni mo ní mi ò lè lọ síbẹ̀ ní padà kámárìrà ká tó máa ṣe léyìí wọ́n ti entertain wa o àti jẹ àti mu o ibẹ̀ láti jẹ àárọ̀ lẹ́ni. mo sọ fún ọkàn pé I was a taxi driver before to UI gate. àwọn ọmọ tó jáde ní University of Ibadan ni o Mentolvet ni o Emmanuel ni o ìkọlá tí ó mọ inú mọ ọmọ Loyola ni o tó gbà wọn nígbà kọjá I was a taxi driver. bẹ́ẹ̀ ni bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu. tẹ̀ máa ń káwọn ọmọ iléèwé lọ́fẹ̀ẹ́ àwọn ní mọ́tò tó fi ń ṣiṣẹ́ tẹ́gí gbogbo tí wọ́n ń jẹ́ ọmọ school. 1982 83 84 85 86 87 kò sẹ́ni tó gba gbogbo school tí mo dárúkọ yẹn tí ò mọ̀ wọn. tí ò mọ̀ wọn kí ló dẹ̀ fà á ọ̀fẹ́ ni wọ́n máa ń kó gbogbo ọmọ iléèwé tí wọ́n bá ti rí wọ́n lọ já wọn wọ́n á dúró wọ́n á yanjú ẹ̀ wo bí tí Ọlọ́run wá gbẹ̀yìn délé ni gbogbo ẹ tó bá mọ dáadáa ṣe ẹ mọ̀ ṣe ìwọ tó o bá mọ aburú ṣe tẹ̀pẹ̀lẹ́ mọ́ àtiré àtìkà ìkan kì í gbé ṣé bí ìtàn ṣe fẹ́mi ni mò ń sọ yìí lójú ayé wọn tán bá ń sọ tẹ lómìn lójú ayé ẹ yóò dàbí kílè òlanu kó gbé mi ńgbò náà mọ̀ pé òun ò níwà tó dáa bọ́mọrú wọn ò bá wá jẹ́ èèyàn tọmọrú wọn ń sanná ní ẹ béèrè lọ́wọ́ tí bàbá àti ìyá yín ti gbìn sílẹ̀ kí lè rí tẹ́yìn ń jẹ ọ̀pọ̀ ọmọ tí ń dààmú lẹ́nìí ìyà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń jẹ lẹ́nìí ọmọ tó lé tí ò bá ọmọ tó fà á tí ò tó tí gbogbo ẹgbẹ́ ń gbẹ̀gbẹ́ ẹ̀ kọjá lọ bá ìyá àti bàbá rẹ tí wọ́n bá ń bẹ láyé béèrè pé kí ni iṣẹ́ ọwọ́ wọn kó tó di pé wọ́n dà báyìí. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àṣesílẹ̀ làbá wá bá o jèrè iṣẹ́ rẹ. àṣesílẹ̀ làbá wá bá o jèrè iṣẹ́ rẹ. gbogbo alájèrè ṣe wa. máa dàgbà. dúpẹ́ gan ni. nígbà tí ọmọ yín Sọfíátù Àjọkẹ́ ọmọ yín bẹ́ẹ̀ ní ìjọsí
ẹ jẹ́ kí Sofia kó wa kẹ́ bless ẹ̀ Sofiatu máa lọ sí ọ̀dọ̀ bàbá mi oh God ọmọ bàbá nìyẹn o ọmọ òun ìpẹ́ dàgbà kì í pẹ́ ọmọ òun ìpẹ́ dàgbà kékeré jòjò ló mú bí tèmi ọmọ ìpẹ́ dàgbà o àmín àmín amen ẹ ṣé bàbá ẹ ṣé mo dúpẹ́ sá.